Lóòótọ́ àti lódodo, ẹ̀bùn Ọlọ́run ni àyíká tó rọ̀ yíká ọmọ ènìyàn jẹ́, ṣùgbọ́n iṣẹ́ ìṣàtúnṣe àti àmójútó àyíká jẹ́ ohun tí ọmọ ènìyàn gbọ́dọ̀ máa fi ṣe iṣẹ́ ṣe fún àǹfààní àti ìwúlò gbogbo ọmọ ènìyàn yìí kan náà àti àwọn àrọ́mọdọ́mọ wọn. Pàtàkì iṣẹ́ ìṣàtúnṣe àti àmójútó àyíká jẹ́ ohun kan tí kò ṣeé fi ọwọ́ yẹpẹrẹ mú nítorí wípé àìṣe ìmọ́tótó àyíká lè ṣokùnfà ìjàmbá lóríṣiríṣi, pàápàá jùlọ fún ìlera àti àlàáfíà ọmọ èèyàn lápapọ̀. Kó tó wá di wípé ìjọba tó wà lóde báyìí nípínlẹ̀ Ògùn gorí àléfà, níṣe ni àwọn èèyàn máa ń da ilẹ̀ àti ìdọ̀tí káàkiri ẹ̀bá títì àti sínú àwọn ojúṣàn àgbàrá omi. Látàrí wípé àwọn ilẹ̀ àti ìdọ̀tí wọ̀nyí táwọn ará ìlú kan ń kó dí àwọn ojúṣàn àgbàrá wọ̀nyí kò fààyè sílẹ̀ fún omi láti máa kọjá bó ti tó àti bó ti yẹ. Èyí ló máa ń fa sábàbí omíyalé àti àwọn ìṣòro mìíràn tó ń kojú ètò ìlera nípínlẹ̀ Ògùn. Àmọ́ ṣá, ní kété tí ìjọba gómìnà Ipinle Amosun ti gorí àléfà ni wọ́n ti mú iṣẹ́ ìṣàtúnṣe àti àmójútó àyíká tó mọ́ tónítóní tó sì lálàáfíà fún ìlera àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lókùnkúndùn. Ní ìbámu pẹ̀lú ètò àyíká tó lálàáfíà yìí kan náà ló wá mú iléeṣẹ́ tó rí sí ètò àyíká nípínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ sí ní ṣagbátẹrù àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn. Yorùbá bọ̀ wọ́n ní ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀, gẹ́gẹ́ bí ọyẹ́ ti borí ooru. Ní ìmọrírì pàtàkì àyíká tó mọ́ tónítóní tó sì lálàáfíà fún ìlera àwọn ará ìlú ló mú kí ìjọba gómìnà Ipinle Amosun fi máa sa gbogbo ipá rẹ̀ láti sọ ìpínlẹ̀ Ògùn di agbègbè tó mọ́ tónítóní tó sì jọjú fún ìgbé ayé ìrọ̀rùn àwọn èèyàn ìpínlẹ̀ yìí lápapọ̀. Lójoojúmọ́ ni àwọn òṣìṣẹ́ tí iléeṣẹ́ tó rí sí ètò àyíká nípínlẹ̀ Ògùn gbà síṣẹ́ máa ń gba ilẹ̀ àwọn ojú pópónà tó wà káàkiri àárín ìlú. Bákan náà sì ni àwọn ọkọ̀ akólẹ̀kúdọ̀tí èyí tí ìjọba pèsè máa ń káàkiri kó àwọn ìdọ̀tí táwọn èèyàn bá gbé jáde láti inú ilégbé àti ilé ìtajà oníkálukú wọn. Ìgbésẹ̀ àkọ́kọ́ tíjọba gómìnà Ipinle Amosun gbé ní kété tó gorí àléfà lábẹ́ iléeṣẹ́ yìí ni kíkó gbogbo ilẹ̀ àti ìdọ̀tí láwọn agbègbè kan táwọn ará ìlú kan ti sọ di ilé ìdalẹ̀sí. Lẹ́yìn èyí ni ìjọba wá pèsè àwọn kòtò ìdalẹ̀sí káàkiri láwọn ojú pópónà pẹ̀lú èròǹgbà láti pèsè àyíká tó lálàáfíà fáwọn ará ìlú. Lẹ́yìn èyí ni iléeṣẹ́ tó rí sí ètò àyíká nípínlẹ̀ Ògùn tó wá gùn lé iṣẹ́ kíkó àwọn ìdọ̀tí kúrò ní àwọn ojúṣàn àgbàrá táwọn ará ìlú kan ti sọ di ilé ìdalẹ̀sí káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. Èròǹgbà ìgbésẹ̀ yìí ni láti fààyè gba kí àgbàrá omi lè máa ráyè kọjá láìsí ìdádúró kankan ní pàápàá jùlọ lásìkò òjò kí wọ́n lè dènà ìjàmbá omíyalé. Ìjọba tún pèsè kíkọ́ àwọn afárá mọ́tò sí àwọn ojú pópónà káàkiri láti túbọ̀ mú ṣíṣàn àgbàrá omi rọrùn sí i àti láti dènà ìjàmbá omíyalé yìí. Yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́, ẹni tó bá ṣe àṣeyọrí ọ̀hún la ó yìn. Ní kété tíjọba gómìnà Ipinle Amosun ti gorí àléfà ló ti mú ètò ìmọ́tótó àyíká rẹ̀ lókùnkúndùn tí kò sì fìgbà kan dáwọ́ iṣẹ́ dúró láti rí dájú pé ó pèsè àyíká tó lálàáfíà fáwọn èèyàn rẹ̀. Ìjọba tún ra àwọn ọkọ̀ akólẹ̀kúdọ̀tí lọ́lọ́kan òjọ̀kan láti túbọ̀ ṣàmójútó àyíká rẹ̀. Lẹ́yìn èyí tún ni iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká yìí tún wá pèsè àwọn ike ńláńlá ìdalẹ̀sí káàkiri ìlú láti lè túbọ̀ fi àṣà bí a ṣe lè máa da ìdọ̀tí wa nù láì mú ìnira lọ́wọ́ kọ́ àwọn ará ìlú. Eléyìí wáyé pẹ̀lú èròǹgbà láti ṣe ìmọ́tótó àyíká wa àti láti mú ètò ìmọ́tótó àyíká wa di ohun tó gbajúmọ̀ láàrin àwọn ará ìlú. Ìjọba ń ṣe ètò bíbá àwọn ará ìlú kó àwọn ìdọ̀tí wọ̀nyí láì gba kọ́bọ̀ lọ́wọ́ wọn ní ìbẹ̀rẹ̀. Ìjọba Sẹ́nitọ̀ Ipinle Amosun FCA wọ́n ní pé kí a máa lọ kólẹ̀ lọ́fẹ̀ẹ́. Gómìnà wa wọ́n ra mọ́tò rẹpẹtẹ, wọ́n ra àwọn ohun iṣẹ́ tá a máa lò, gbogbo àwọn èèyàn tó yẹ kán ṣiṣẹ́ wọ́n gbà wọ́n síṣẹ́, a dẹ̀ bẹ̀rẹ̀ sí kólẹ̀ káàkiri. Ọlọ́run lè ràn wá lọ́wọ́, a gbìyànjú iṣẹ́ yẹn. Bí àwọn nǹkan míì tó dáa tó sì ń dé bá dé sílùú, àwọn èèyàn tó ń pọ̀ sí ìlú, àwọn èèyàn tó wà ní Ogun State lẹ́nìí wọ́n ti ju àwọn èèyàn tá a bá ń bí lọ
nítorí pé wọ́n rí pé ìlú ti ń dá, nítorí ẹ̀ bó ṣe ń pọ̀ sí ni ìdọ̀tí náà wá ń pọ̀ sí, so iṣẹ́ wa ojoojúmọ́ ló ń pọ̀ sí, a sì ní láti máa ra mọ́tò sí, a ní láti máa gbàyàn sí, owó tá dẹ̀ ní ò pọ̀ tó bẹ́ẹ̀ nítorí nǹkan tí ìjọba ń fowó ṣe pọ̀ gan-an. Èyí náà ṣáà rí gbogbo títì tó ń ṣẹlẹ̀, rí gbogbo iléèwé tó ń kọ́, gbogbo ilé ìwòsàn tí wọ́n ń kọ́ lọ́tún lósì, a sì ní láti gbálẹ̀ náà, a ní láti tún lé ṣe. Lẹ́yìn tí ètò bíbá àwọn ará ìlú gbé àwọn ìdọ̀tí wọn yìí ti wá di ohun tó ti gbajúmọ̀ láàrin àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn, níjọba wá ṣètò láti máa gba owó táṣẹ́rẹ́ lọ́wọ́ wọn fún ètò dídá àwọn ilẹ̀ àti ìdọ̀tí wọn yìí nínú sáwọn ibi tí ìjọba ti pèsè fún irúfẹ́ bẹ́ẹ̀. Ní báyìí, ìjọba ti bẹ̀rẹ̀ sí ní fikùnlukùn pẹ̀lú àwọn ará ìlú lórí ìgbésẹ̀ yìí, táwọn ará ìlú náà sì ti gbà láti máa san owó náà fún ìjọba. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ tó rí sí ètò àyíká nípínlẹ̀ Ògùn yìí ṣe sọ, èròǹgbà ìjọba lórí ìgbésẹ̀ yìí kìí ṣe láti fi ara ní àwọn ará ìlú rárá, ṣùgbọ́n bí kò ṣe wípé láti ṣe ìkúnlọ́wọ́ fún ìjọba yìí ni. Ní ìbẹ̀rẹ̀ ìjọba yìí, ọ̀pọ̀lọpọ̀ akitiyan ló wáyé lórí ètò ìmọ́tótó gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Ọjọ́ 15 oṣù tó ń bọ̀, à ń bọ̀ àwẹ̀ ṣáláńgá yìí wò gbogbo ibi tẹ́ ń gbọ́nsẹ̀ sí. Ẹni tí ọwọ́ àwọn agbófinró bá ti bà kò sẹ́bẹ̀rẹ̀ torí ẹ̀ la ṣe wá bẹ̀rẹ̀ síwájú sí yín o. Ẹ jẹ́ ká dẹ́kun àti máa gbé ìgbẹ́ sí títì. Ẹ lọ ṣe ṣáláńgá yín kó bá ìgbà mu, kó dẹ̀ lóhun tẹ́ máa fi máa bò ó. Bákan náà ni ìjọba tún ṣe ìdápadà ètò àwọn wọléwọlé, èyí tó jẹ́ wípé iṣẹ́ wọn ni láti rí wípé àwọn èèyàn agbègbè àti ìletò kọ̀ọ̀kan jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí ń ṣe ìmọ́tótó àyíká wọn nígbàkúgbà. Àwọn agbófinró yẹn tá à ń pè ní environmental sanitation officers, àwọn míì ń pè wọ́n ní environmental marshal, àwọn ọlọ́wọ́ orí aṣọ tí mo wọ̀ yìí, àwọn míì wọ ìtápá wọn gùn débí, àmọ́ ṣá gbogbo wọn ni wọ́n ní orúkọ tí wọ́n máa fi mọ̀ wípé àti iléeṣẹ́ ọ̀dọ̀ wa ni wọ́n ti wá. Nǹkan tó ń wà fún ni wípé kán lè máa jẹ́ káwọn èèyàn wa mọ̀ nǹkan tó ń ṣe tí ò dá ní ọ̀rọ̀ ìmọ́tótó agbègbè, kí wọ́n dẹ̀ máa mú àwọn tí ò fẹ́ gbọ́ràn wípé nǹkan tó ṣe rè ó dẹ̀ ní nǹkan tí tá bá ti sọ fún ẹ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì, ó dẹ̀ ní nǹkan tí wọ́n náà kò máa sọ fún ìjọba, fún òfin tí orú. A dẹ̀ ní ètò jù ní pé a ti ṣèwé òfin fún iṣẹ́ ìmọ́tótó agbègbè yìí, àmọ́ gbogbo èèyàn kan ló máa ní àyè pé òun fẹ́ kà, nítorí ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ yìí wọ́n máa tún máa polongo gbogbo nǹkan tó wà ní ìwé yẹn fáwọn èèyàn wa. Iṣẹ́ àwọn òṣìṣẹ́ wọléwọlé wọ̀nyí tí wọ́n ń pè ní marshals ni láti máa rí wípé àwọn èèyàn agbègbè kọ̀ọ̀kan ṣe ìmọ́tótó àyíká wọn kó ba lè wà ní mímọ́ tónítóní, àti láti rí wípé wọn ò sì tún padà síbi ìwà à ń da ilẹ̀ àti ìdọ̀tí sínú ojúṣàn àgbàrá àti ẹ̀bá ọ̀nà. Àwọn iléeṣẹ́ wa lọ́tún lósì náà ó ní àwọn nǹkan tó ń jáde níbẹ̀ tí ò yẹ kí èèyàn máa fi símú, tó lè ṣe ìjàmbá fún ọmọ ènìyàn. A ní àwọn èèyàn tí wọ́n máa lọ síbẹ̀, tí wọ́n máa lọ wo nǹkan tí ó ń jáde nínú ilé àwọn irinṣẹ́ wọn wípé kò ń ṣe nǹkan tí ó ń pa àwọn aráàlú lára. Bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan bí omi tó ń jáde sínú gọ́tà àwọn èèyàn, a ní láti lọ mú ká mú díẹ̀ nínú ẹ̀ ká lọ yẹ̀wò nínú ilé iṣẹ́ wa ní ministry wípé ṣé nǹkan tó ń jáde ńbẹ̀ nǹkan tí ò ní jẹ́ jàǹbá fáwọn ọmọ èèyàn ni. Gbogbo yẹn náà ni à ń lọ káàkiri láti make sure pé a jẹ́ kí gbogbo wọn kó ṣe nǹkan tí ó tọ́. Síwájú sí i, ní kété tí ìjọba yìí gorí àlééfà ló ti mú ètò ìmọ́tótó olóṣooṣù pọ̀n tí kò sì fi ọwọ́ yẹpẹrẹ mú rárá. Ètò yìí eléyìí tó ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta tó gbẹ̀yìn oṣù ni ìjọba gómìnà Ipinle Amosun rí dájú wípé àmójútó tó péye wà fún. Láti wá rí wípé tonílé tàlejò ló ń tẹ̀lé àṣẹ ìjọba lórí ètò ìmọ́tótó yìí, iléeṣẹ́ tó rí sí ètò àyíká nípínlẹ̀ Ògùn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ilé ẹjọ́ alágbèéká tí wọ́n ń pè ní mobile court system láti túbọ̀ fi ìdí òfin ètò kólẹ̀ kódọ̀tí yìí rinlẹ̀ sí i. Gbogbo ìgbà sì ni gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nitọ̀ Ipinle Amosun máa ń tẹnumọ́ pàtàkì ètò ìmọ́tótó láàrin ìlú, ní pàápàá jùlọ pàtàkì àyíká tó mọ́ tónítóní fún ìlera àti àlàáfíà àwọn ará ìlú. Láti tún wá fi ìdí eléyìí múlẹ̀ dáradára,
lóòrèkóòrè ní gómìnà Ìbíkúnlé Amósùn fúnra rẹ̀ máa ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí láti ṣàmójútó ètò náà láti rí dájú wípé àwọn ará ìlú mú ètò kólẹ̀ kódọ̀tí yìí lókùnkúndùn. ní báyìí gbogbo akitiyan ìjọba yìí láti rí dájú wípé àyíká rẹ̀ wà ní mímọ́ tónítóní ti wá bẹ̀rẹ̀ sí ní so èso rere látàrí bí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ò ṣe káàárẹ̀ láti rí wípé wọ́n ń ṣe ìmọ́tótó àyíká wọn fún ìgbé ayé ìrọ̀rùn àti àlàáfíà láàrin ìlú. ìjọba sì tún ti múra tán báyìí láti ṣe àlékún lórí ètò ilé ẹjọ́ alágbèéká mobile court nípa rírí dájú wípé wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà nípìnlẹ̀ yìí láti túbọ̀ fi ẹsẹ̀ òfin ètò gbélé ẹ lásìkò ètò ìkólẹ̀ kódọ̀tí ìrìnlẹ̀ sí ní gbogbo àgbègbè káàkiri ìpínlẹ̀ Ògùn lápapọ̀. ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ètò àyíká nípínlẹ̀ Ògùn amòfin Abímbọ́lá Lánrè Balógun sọ̀rọ̀ síwájú sí i lórí eléyìí. òfin tó wà ní Ogun State nípa environmental sanitation ni pé òfin kónílégbélé ní ọjọ́ sátidé tó gbẹ̀yìn lóṣù ní aago 7 sí aago 10 wọ́n ní kí pé ká gbélé láti sùn ọ̀ láti kàn jókòó sínú ilé ká wà ní àyíká wa láti tún àyíká wa ṣe ni wọ́n ní kí ni òfin yẹn wà fún. ní báyìí bí ètò ìmọ́tótó ṣe ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta tó gbẹ̀yìn oṣù ní gbogbo ojú pópónà nílùú Abẹ́òkúta máa ń dá láìsí ká lọ kábọ̀ àwọn èèyàn lákòókò tí ètò náà bá ń lọ lọ́wọ́ láti wá rí wípé àwọn èèyàn ò máa jókòó sínú ilé wọn lásán láì máa ṣe ètò ìmọ́tótó àyíká wọn ló mú aláṣẹ ilé iṣẹ́ tó ń rí sí ètò àyíká nípínlẹ̀ Ògùn ọmọọba Lánrè Tẹ́júoṣó àti àwọn òṣìṣẹ́ ìmọ́tótó máa ṣe àbẹ̀wò sí agbo ilé kọ̀ọ̀kan káàkiri ní gbogbo ìjọba ìbílẹ̀ láti rí bí nǹkan ṣe ń lọ sí fúnra wọn. ó wá jẹ́ ohun ìwúrí láti rí bí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ṣe ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba nípa kíkó àwọn ilẹ̀ àti ìdọ̀tí wọn lọ sí àyè táwọn ọkọ̀ akólẹ̀kúdọ̀tí náà bá wà. bákan náà la sì tún rí àwọn tó ń kó ilẹ̀ àti ìdọ̀tí jáde kúrò nínú àwọn ojúṣàn àgbàrá tó kọjá lójúde oníkálukú wọn. gẹ́gẹ́ bí àbẹ̀wò àwọn aláṣẹ ṣe ń lọ lórí ètò ìmọ́tótó yìí aláṣẹ iléeṣẹ́ tó rí sí ètò àyíká nípínlẹ̀ Ògùn ọmọọba Lánrè Tẹ́júoṣó tún lo àkókò yìí láti bá àwọn ará ìlú sọ̀rọ̀ lórí pàtàkì ìmọ́tótó àyíká wọn nígbà tí ó sì tún gbà wọ́n níyànjú láti sa apá wọn láti rí wípé àyíká wọn wà lálàáfíà lóòrèkóòrè. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń lòdì sófin ètò ìmọ́tótó yìí ló ti fojú ba ilé ẹjọ́ tí ìjọba gbé kalẹ̀ fáwọn tó bá lòdì sófin gbélé ẹ̀ lásìkò tí ètò yìí ń lọ lọ́wọ́. nítòótọ́ ìjọba ń sa gbogbo ipá rẹ̀ láti rí wípé àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ń gbé ìgbé ayé ìrọ̀rùn àti àlàáfíà pẹ̀lú ìṣàmójútó ètò ìmọ́tótó ọlọ́sẹ̀ọ̀sẹ̀ èyí tí àwọn ọlọ́jà tún máa ń ṣe àti ti olóṣooṣù tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta tó gbẹ̀yìn oṣù fún gbogbo àwọn ará ìlú. eléyìí wá ti bẹ̀rẹ̀ sí ní mú kí ìpínlẹ̀ Ògùn tún dùn wò sí ju ti ìgbà kan lọ. ìṣẹ̀lẹ̀ ìjàmbá omíyalé àti ìṣòro àjàkálẹ̀ àrùn ti wá ń di ohun ìgbàgbé nípínlẹ̀ Ògùn báyìí. lójoojúmọ́ ni àwọn èèyàn sì ń mọrírì títẹ̀lé òfin ètò ìmọ́tótó àyíká sí ju tìgbà kan lọ. eléyìí fojú hàn látàrí ètò ìmọ́tótó tó ń wáyé láti nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn tó fi dórí eléyìí tó wáyé níparí oṣù kẹjọ tó ṣẹ̀ṣẹ̀ parí báyìí. ó wá jẹ́ nǹkan ìwúrí gẹ́gẹ́ bí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn wá ṣe ti mọ̀ ọ́n ní iṣẹ́ wọn láti ṣe ìmọ́tótó àyíká wọn lásìkò tó yẹ. bẹ́ẹ̀ wọn ò rí ìgbésẹ̀ ìjọba yìí gẹ́gẹ́ bí ìnira bí kò ṣe wípé wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà láti lè gbé ìgbé ayé ìrọ̀rùn àti àlàáfíà láwùjọ. gbogbo nǹkan tá à ń ṣe yìí kò ń ṣe ń pa èmi tí mo jókòó sí bí àbí ẹni tó jókòó sí rí ọ̀hún yẹn but nípa Ogun State ni àwọn nǹkan tó yẹ kí a fi jẹ́ kí ìlú kí ìmọ́tótó tá à ń sọ yìí kó wà ní gbogbo ìgbà ó ti wà ńlẹ̀ kí a lè má tẹ̀lé. ní báyìí gbogbo akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti rí i dájú wípé gbogbo àyíká rẹ̀ jákèjádò ìpínlẹ̀ Ògùn wà ní ìmọ́tótó ti wá bẹ̀rẹ̀ sí ní so èso rere báyìí o. gbogbo èròǹgbà àwọn ìgbésẹ̀ ìjọba yìí lórí àtimú àyíká rẹ̀ túbọ̀ dùn ún wò sí
ní láti rí i dájú pé àwọn èèyàn rẹ̀ ń gbé ìgbé ayé àlàáfíà. Àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ti wá ń rí ìgbìyànjú ìjọba àti ipa tí ìgbésẹ̀ ètò ìmọ́tótó yìí ń kó nínú ìgbé ayé ìrọ̀rùn àti àlàáfíà wọn. Eléyìí ló wá mú wọn máa dúpẹ́ lọ́wọ́ ìjọba. Tí a bá wò gbogbo àwọn tí wọ́n ti ń kàn báyìí gbogbo ilẹ̀ jọ, ẹlòmíì ìròjú àti gbé ilẹ̀ la máa gbá ilẹ̀ lójoojúmọ́. Àwọn tó ti dájọ́ kéékèèké eléyà fún wọn láǹfààní. Ẹni bá fẹ́ tún abẹ́ káńtẹ̀ ṣe, ẹni fẹ́ tún ilé ẹ̀ ṣe, á fún láǹfààní láti dúró ńlé láti lè ṣe gbogbo ìmọ́tótó yẹn. So ó dáa bẹ́ẹ̀ bí ìjọba ṣe ṣe yẹn, bó tiẹ̀ ṣe jẹ́ ẹ̀kan lóṣù yẹn. Tó bá jẹ́ pé project tán lè máa ṣe bí ọ̀sẹ̀ méjì ni ìbá tún dáa, ṣùgbọ́n oṣù kan yìí náà kódà àwọn èèyàn ń gbá àbí ìmọ́tótó àwọn èèyàn ń ṣe, in fact is a very good something. Mí pé ilé wa ó tún súnmọ́ tòsí ọjà, ìgbà tá ti ṣe tilé tán a wò pé ọjọ́ ṣì wà látún fi wò pé ẹ jẹ́ ká tún bá sọ́jà náà ibi tí a ti ń tajà ká tún mú bẹ̀ náà ká tún ṣe. Nǹkan tó dáa gidi ni, ó dáa gidi kan tẹ̀ má kánṣu rà rárá. Ó dáa tí ò bá tún ṣe kán mú wọn ládùúgbò wọlé tọ́lẹ́tì ni o, balùwẹ̀ ni o, tó bá tún ṣe ìwé ìtọ́ tó bá yẹ kán ṣe fún wọn. Mo ṣe roko ìpìlẹ̀ lọ́wọ́ ní báyìí gbogbo àdúgbò mo ṣì ń gbà láti ń gbà gbogbo àdúgbò wa. Gbogbo wa náà là ń gbọ́ pé àrùn onígbá méjì gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀, ṣùgbọ́n tá a bá tún àyíká wa ṣe ẹ̀mọ́ àǹfààní ló máa jẹ́ fún gbogbo wa. Àtẹ́gùn tó dáa fẹ́ wọlé, ó ṣe kókó, ó dẹ̀ ṣe pàtàkì púpọ̀ torí ẹni pé mo ti jáde, mi ò pé ẹnìkan, mi ò pé anybody. Irú àwọn ọmọ tó tún rí pé àwọn náà rí pé ó ṣe kókó, àwọn náà wọ́n tún jáde. Ètò yẹn ṣe kókó, ó dẹ̀ dá púpọ̀ tẹ́ gbogbo wa bá lè rọ́jú ṣe, àǹfààní ló máa jẹ́ fún gbogbo wa. Ètò yẹn ó dáa gan, ó sì níwà pọ̀kọ̀ tó fẹ́ ó dáàbò bo ìmọ́tótó wa, ó dẹ̀ tún lé àrùn kúrò ní àdúgbò, ó tún fún wa ní ìmọ̀ tó péye, nítorí pé àìmọye àwọn tí ò tún ní àti káwọn ṣe tẹ́ pé oríṣiríṣi àrùn ló ń bá wọn jà. Wà á dúpẹ́ pé ọ̀nà tó gbé gbà yìí, a dúpẹ́ pé alágbára Ọlọ́run ajá sí rí lágbára Ọlọ́run. Àwọn àti tún àyíká wa ṣe gẹ́gẹ́ bí ẹ ti pé àyíká náà ó mọ́ tótó, kọ̀tù ìlera ló fà fún gbogbo àwa. Ètò pé ká tún àyíká ṣe, pé ká tún àgbègbè wa ṣe, ó jẹ́ ètò tó dára púpọ̀ torí ètò tó ń fúnni ní ìmọ́tótó ni. Ìmọ́tótó ó dẹ̀ jẹ́ oògùn tó borí àrùn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọyẹ́ ti ń borí ooru. So ní wípé ètò ìmọ́tótó jẹ́ ètò tó dára torí fún àǹfààní ara àwa tá wà nílùú ní, torí ó máa fún wa ní àlàáfíà ara. Gbogbo àrùn tó ń jẹ́ bí kọ́lẹ́rà, tó ń jẹ́ bí oríṣiríṣi àrùn máa ṣu máa bì, àrùn máa yàgbẹ́ ṣòro gbogbo yẹn tí wọ́n gbà tí mọ́tótó bá ti wà, gbogbo àìsàn yẹn wọ́n ní ráyè lágbègbè wa. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn ti rọ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn lápapọ̀ láti máa tẹ̀lé òfin, pàápàá jùlọ àwọn òfin tó de ètò ìrìnnà ojú pópó náà. Bákan náà ló sì tún gbà wọ́n níyànjú láti máa ṣe jẹ́jẹ́ nígbà tí wọ́n bá ń wa ọkọ̀ lójú pópó náà láti lè jìnnà sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò láwọn ojú pópó náà wa, ní pàápàá jùlọ pẹ̀lú àsìkò àwọn àjọ̀dún tó ń bọ̀ lọ́nà. Gómìnà sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ Àìkú, ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2013 nígbà tí ó ṣe àbẹ̀wò pàjáwìrì síbi àwọn iṣẹ́ àkànṣe ojú pópó náà tó ń lọ lọ́wọ́ káàkiri ìpínlẹ̀ yìí láti mọ bí iṣẹ́ ṣe ń lọ sí lórí wọn. Níbi àbẹ̀wò rẹ̀ síbi iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ní ojú pópónà ìlú Ọ̀tà, gómìnà kéde wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí afárá mọ́tò ìgbàlódé èyí tí wọ́n ń pè ní Spaghetti Bridge tó kalẹ̀ sí ìlú Ọ̀tà. Lẹ́yìn náà ni gómìnà wa tún fi ìdùnnú rẹ̀ hàn lórí bí iṣẹ́ ṣe ń lọ sí lórí ojú pópónà ìlú Àwẹ̀là àti àwọn ojú pópónà yòókù nílùú Ọ̀tà. Ó sọ wípé wọ́n ti bá iṣẹ́ ọ̀hún débi tó lápẹẹrẹ báyìí. Lẹ́yìn èyí ni ikọ̀ àbẹ̀wò gómìnà tún mórílẹ̀ ìlú Ayétòrò, níbi tí gómìnà tún ti gbóṣùbà fún àwọn agbaṣẹ́ṣe lórí àṣeyọrí tó ti dé bá ojú pópónà yìí àti látàrí bí iṣẹ́ náà ṣe ń lọ ní kánmọ́kánmọ́ láì fi falẹ̀ rárá.
nígbà tí ó ń sọ̀rọ̀ gómìnà tún mẹ́nuba àwọn nǹkan mèremère tí ó wà lórí ojú pópónà yìí nígbà tí wọ́n bá parí iṣẹ́ lórí rẹ̀. nínú àwọn tó kọ́wọ́ rìn pẹ̀lú gómìnà lásìkò àbẹ̀wò náà láti rí àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba yìí àti àwọn agbaṣẹ́ṣe. ogunlọ́gọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ló wá tú jáde láti fi ìdùnnú wọn hàn lórí iṣẹ́ ribiribi tí ìjọba ń gbé ṣe káàkiri gbogbo àgbègbè ìpínlẹ̀ yìí. síwájú sí i wọ́n tún dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àwọn àṣeyọrí wọ̀nyí eléyìí tí yóò ní ipa rere lórí ìgbé ayé wọn. àwọn ọ̀dọ́ àgbègbè wọ̀nyí náà túbọ̀ lo àǹfààní yìí láti fi àdúrótì àti àtìlẹ́yìn wọn hàn fún gómìnà lórí iṣẹ́ tí ìjọba ń gbé ṣe.